kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, àti ògbẹ́ni olùfẹ́ tálọ́n káàkiri àgbẹ̀rẹ́ pọ̀ ta ipò tẹ́ fi wo ní fọ́ èyí tẹ́ ń gbọ́ ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá àkí ògbó yín lórí fọ́nrán tó ń jà lẹ́rìn rẹ̀ tí ò tí jà tán tí àwọn tí wọ́n sọ wípé ìjọ tí mọ̀mọ́ bá gbọ́ pé ìjọ tí mọ̀lú bá gbọ́ pé mọ̀mọ́ ti kú ìpẹ́ tó bá sọ fún ìpẹ́ ni ò ní délé. Nígbà tá a wá ṣètò yìí gbogbo àwọn èèyàn àwọn wọn alẹ́ bá mọ̀lú sọ̀rọ̀ sẹ́yìn pé àṣírí ti ń tú ọ̀pọ̀lọpọ̀ tí mọ̀ pé gbogbo tí ìtẹ̀ sọ fún láwa látijọ́ yìí irọ́ ló pọ̀ ní gbogbo ẹ̀. Gbogbo àwọn èèyàn bá mọ̀lú sọ̀rọ̀ mọ̀lú ò ṣe nǹkan kan mọ̀lú tún bá wọn sí ẹni àwọn tó ti bá mọ̀lú sọ̀rọ̀ báyìí wọ́n ti lé lọ́gọ́rùn mọ̀ bá àwọn tá lè post bẹ́ẹ̀ la post. Gbogbo wa ti wá ń sọ́tò yìí ẹ believe pé àwọn kan tún wá wà tó jẹ́ pé wọn ò gbàgbọ́ pé intanṣe yẹn wọ́n rí bí eré wọ́n rí bí àwàdà wọ́n sì tún gbàgbọ́ pé intanfa yìí sọ òótọ́ ni torí wọ́n ní tá a gún nínú odó tá a sì bẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tí ó yòó ṣùgbọ́n àwọn kan wà dùtà yé pé bá a ṣe ń sọ tó tà ní fídíò tó lójúmọ́ tó yìí àwọn kan yìí tún wà ní gbèkùn àbò onímọ̀sẹ̀sìn ànímọ̀sẹ̀sìn bá ṣe wọ̀ ṣùgbọ́n àwọn ìkónilẹ́rù kan wà tí wọ́n ti sọ fún wa tẹ́ pé rọ́ ni. Mo wá tún rí àfáà kan lẹ́yìn ìgbà tí a lọ bá mọ̀lú tí gbọ́n bá mọ̀lú tí mọ̀lú ṣe yẹn kan àfáà yìí tún wá jáde ó tún wá fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ tí bàbá tó ní pé ẹ ń bá sọ̀rọ̀ sí mọ̀lú létí ẹni ò ní délé. Bàbá tó sọ̀rọ̀ yẹn ó ní ẹ lọ síbi etí mọ̀lú kẹ́ ẹ sọ fún pé ànábì mọ́ ẹ ti kú ẹni tó ayé sọ ẹni kò ní délé pé Yorùbá ló fi sọ ó ní kẹ́ ẹ sọ sí etí Muhammed pé mọ̀lú ti kú ni o. Ọmọ àfẹ́lẹ́ tí wá jáde ó tún wá ń dìfẹ́ǹdì bàbá yẹn pé ọ̀tọ̀ tó yẹ kí bó ṣe ká ṣe sọ́kọ̀ ó wá fẹ́ ṣàlàyé language tàbí sọ fún mọ̀lú wípé mọ̀mọ́ ti kú ẹjọ́ ẹjá jọ wo àfáì torí bó bá ṣe mọ́ sọ̀rọ̀ tá a ṣe mọ́ sọ̀rọ̀ ẹlòmíì rò pé eléyìí ti cast everybody ti mọ̀ pé everybody ti mọ̀ pé rọ́ ni ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé àwọn kan sì tún wà táyé pé wọ́n sì tún gbàgbọ́ nú ọ̀rọ̀ yẹn pé apẹ̀lẹ̀ mọ́ language tẹ́ fi sọ fún yóò bínú kódà fọ́nrán kankan tún wà táàtù mú wa lẹ́yìn fọ́nrán yìí fọ́nrán kan tún wà táàtù mú wa bọ̀dọ̀bọ̀dọ̀ ẹ̀gbọ́n wa dáadáa kan ní US ni báwọn náà bí wọ́n ṣe lọ bẹ́ẹ̀ sọ fẹ́ jánu bẹ́ẹ̀ ṣe gbé wọn mìínú ẹgbẹ́ mi ń bẹnu ẹ jáde sí o. Àlàyé lórí ọ̀rọ̀ táfà wà yìí sọ gbogbo wa láti gbọ́ nípa màálù àti ìgbésẹ̀ tí Very Dark Man gbé láti lè fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn tán rí bí ẹ̀ àwọn tí làákàyè wọn tí ó wà lójú kan bíi ti Very Dark Man. Tọ́wọ́ bẹ́ẹ̀ rí ìjà màálù wọ́n mú màálù létí báyìí kọ́ fà á létí wá ní àná Muhammad ti kú. Ànábì Muhammad ti kú. Àwọn èèyàn bíi tiẹ̀ àwọn òpè bíi tiẹ̀ tó ló pè ní Very Dark Man ẹ jẹ́ n sọ òyìnbó méjì kan tó máa fi tí ó fi yé wa dáadáa ọ̀tọ̀ ní ignorance ọ̀tọ̀ ní total darkness. Ṣé ń gbọ́ ó ló pè ní Very Dark Man ṣé Very Dark Man wà ló pè ní àbíwọ̀ ló pè irin tí àáfàá ní kí káwọn èèyàn ó ṣe kó sọ sí ti mọ̀lú Very Dark Man ó wá fẹ́ kọ̀ǹfàmù ẹ̀ àbí ṣé ọ̀rọ̀ tẹ́yìn bá sọ owó òkè kọ̀ǹfàmù ẹ̀ ni tí àwọn àfáàyìn bá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn ṣé wọ́n kàn ní kí yóò gbọ́ kí yóò mọ́ practicalize ẹ̀ ni Very Dark Man gbọ́rọ̀ lẹ́nu àfà ó dẹ̀ lọ practicalize ẹ̀ ìgbà tó dẹ̀ practicalize ẹ̀ torí pé mo ló bínú ó dẹ̀ Very Dark Man ní àyìn àfáàyìn parọ́ ìwà ní Very Dark Man ó full bí a kò sọ pé daft ni nínú àfáàyìn tí wọ́n fẹ́ ṣègbè fún àti Very Dark Man tó ń fẹ́ járó àfáàyìn tá lórí rẹ̀ pé àtiwọ́ gángan ní tí ó gba ayé ń ṣe kódà ìyá kan tó ṣe lánàá obìnrin nìyá yẹn kámọ́ bóyá ká torí bóyá torí pé Very Dark Man jọkùnrin ni màálù ò ṣe bínú ìyá kan náà tó lọ sí lánàá tó tún jóbìnrin ẹni tó sọ̀rọ̀ ní ẹ lọ sí ti màálù kẹsọ Yorùbá kò sọ pé nìkan lẹ́sọ ẹ á mú ẹ gbọ́n tẹ́lẹ̀ ń sọ kí lè wí ẹgbọ́. ṣe rí Very Dark Man kò ń ṣe total darkness ló ń dà á láàmú torí wípé olúkálukú mọ̀ wípé Very Dark Man ẹni tó lajú ni àmọ́ ignorance ń dà á láàmú ignorance of the way we speak with cows
kò ní mọ̀ nípa ẹ̀ jẹ́ n fún wa ní example méjì tá bá sọ wípé ẹ lọ sọ fún odi wípé Ànábì Muhammad ti kú ǹjẹ́ a máa sọ fún odi báyìí ṣó di gbọ́ ọ̀rọ̀ wa báyìí a máa kọ́ èdè tán fi ń bá odi sọ̀rọ̀. ẹgbẹ́ ó ní very dark man ignorant of language of talking to cow lọ́yìn burúkú làwọn ìfò yìí ẹni tí wọ́n pè é yẹn ń ta lára ó ní very dark man ignorance of the language of talking to the cow. ọmọ tẹmọ tí ọkọ bẹ̀rẹ̀ ni pé ṣé family kan náà ni Ànábì àti Muhammadu ni ṣe pé àbí àwọn Ànábì Muhammadu gan jẹ́ màálù tó jẹ́ pé èdè kan náà ni wọ́n jọ sọ tó jẹ́ pé agbúwá túbọ̀ lọ study èdè tí Ànábì àti màálù fi communicate tí màálù ò fi wá gbọ́ tá a fi lè sọ rí pé tí màálù ò fi gbọ́ pé Ànábì ti kú o ó wá mú stance wá ó ní tí ìbá fẹ́ bá odi sọ̀rọ̀ ó ní èdè tí odi gbọ́ lèyìn ó lọ kọ́ láti bódi sọ̀rọ̀ sọ̀rọ̀ odi là ń sọ àbọ̀rọ̀ màálù táyé pé wọ́n wá bódi sọ̀rọ̀ wọ́n kọ́ ọ̀rọ̀ èdè tó di gbọ́. àwọn tí wọ́n bá fẹ́ kọ́ odi lẹ́kọ̀ọ́ lọ́mọ kọ́ bí wọ́n sì mọ̀ bá odi sọ̀rọ̀ lóní bí wọ́n sì mọ̀ fi sáyẹ̀nsì sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àwọn òbí tó bí odi àtàdúgbò tó di ń gbé wọ́n bá communicate láì lọ kọ́ bí wọ́n sì bódi sọ̀rọ̀ mo lòdì ládùúgbò mi dáadáa àwọn òbí àbá communicate àwọn aládùúgbò àbá communicate láì lọ kọ́ bá ti bá sọ̀rọ̀ èèyàn ló di èyí ò sì ní àkàwé tẹ́ pé nípa ti language tán fẹ́ bá màálù sọ̀rọ̀ ló fẹ́ sọ ni Yorùbá sì màálù Fúlàní sì màálù táwa sọ pé màálù ti Fúlàní sìn ká fi Fúlàní sọ fún wípé Ànábì ti kú táwọ́dọ̀ màálù ti Yorùbá sìn síbi Yorùbá náà lábì sọ fún àbí tẹ́tíré ti ètí lárúbá wá sìn síbi lábá náà lábì sọ fún màálù táwa lọ Yorùbá ní sìn bàbá Wálé ní sìn bí òkè odò ní sìn màálù ó sì pẹ́ títí ń sìn òun ètí ẹ̀kọ́ mọ́ jẹ inú kéjì ló ti ń sìn àìsọ Yorùbá fún kọ̀gbọ́ ok kọ́mọ̀ jẹ́ pé ọwọ́ Haúsá bàbá Wálé ti rà àtúnṣe Haúsá fún ike Muhammadu Yamutu kò gbọ́. so ìwọ tó wá sọ̀rọ̀ ní ìsìn ìtẹ́yìn bá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ìwọ pronounce ẹ̀ kó sọ bá a ṣe sọ tí màálù ò fi gbọ́ tábà tí wàá sọ fún wa á wà á lọ sọ fún un á wà òbí ayé òbínú tàbí kí wọ́n fúnra rẹ tó gbédèwù kájọ lọ káwá jọ lọ sọ fún káwò tẹ̀lé ọ ká lọ rìkọ́dù ẹ̀ ń bẹ̀ àbí kí wọ́n sọ èdè ń jáde èdè tí màálù gbọ́ tánàbí kọ́ ẹ̀yìn wípé tẹ́ẹ̀fì sọ fún màálù sọ fún wa ìwọ tó lọ́pọlọ kankan lórí tó pè ní ignorance ìwọ tí ò sí kankan lórí ẹ ọ̀rọ̀ táwọn bàbá yín sọ láti 1990 níbi tójú wá ládé yìí táà wá ń takò tí wọ́n tún wá tọrọ yẹ ó tún rí pàkéjì ẹ̀ wá bẹ́sikẹ́rì loaded ó tún loaded wá pé irọ́ ó tún language tá a fi bà sọ ìwọ apẹ̀ nìkan ní ignorance kí wá níwọ jẹ́mi ò sàlàyé fún ọ gbọ́pọlọ ẹlẹ̀ mọ́jọ pọpọlọ ọmọ gbóná tó bá ń sin ewúrẹ́ àwọn ìyá wa bí sin ewúrẹ́ lágbó ètò àfi communicate pẹ̀lú ẹ̀ lágbó ètò ń sọ tó wá pé Yorùbá ló fi kọ́ tó wá sọ Yorùbá má jẹ́ jìnnà dúró mẹ́wọ́n yóò dúró síbí àwa sí ewúrẹ́ rí ó kọ́ ọmọdé wálé lánàá lọ́kú wálé yóò kú wálé ó jágùtàn náà ni àtẹ̀bù tó bá tiẹ̀ mọ́ gbẹ̀yìn ó sáré àwọn tó ń sin ajá wọ́n bá communicate èdè tẹ́ bá fi kọ́ ìbájẹ́ English àwọn ẹranko pọ̀ téèyàn lè bá communicate even tó jẹ́ àwọn white animal gan wọ́n mú wọlé pa communicate ó ti fẹ́ lóye èdè tẹ́ bá sọ sí. so ìtàn pèlè communication kò wá tí ìgbà téèyàn bá tó sọ verbal language àbí bó ní sọ pé téèyàn bá tó sọ̀rọ̀ pẹ̀lú ohùn kò ìgbà téèyàn bá tó fẹnu sọ communication kóyìn ò tó lè communicate òyìn lè fi sign communicate so ó ń kálukú ló mọ communication èyí tó ń bá nǹkan ọ̀sìn rẹ̀ lò táìpọ̀ communication ló fẹ́ sọ ó wà ní sọ fún wa pé
èdè kan ti wà téèyàn sọ sí ogun mọ̀lúù tó wà lágbàáyé tí ó fi understand pé Muhammed ti kú ní tí ò fẹ́ mọ́ sọ fún wa nù èdè ń ìwọ fúnra rẹ̀ wà á mọ̀ á pé ìwọ fúnra rẹ̀ mọ̀ ìwọ kan sọ lórí program tó ṣe yìí ni láti sọ fún gbogbo yẹn pé yá ẹ lọ sọ fún báyìí bóyá kò ní bínú. mo kàn mú fọ́nà ìwá láti ṣe kẹ́ ẹ sì mọ̀ pé pẹ̀lú ogun bá a ṣe ń gbìyànjú tó yìí pẹ̀lú ogun bá a ṣe ń sọ tó yìí bá a ṣe ń ké yányán tó yìí àwọn kan sì tún wà nùgbèkùn yẹn táyé pé wọ́n fẹ́ rí mẹ́nu gbèkùn yẹn forever. ẹ̀yin gbọ́ fọ́nà yẹn tán. lòdì yẹn máa ṣẹ̀ṣẹ̀ lè understand so tá a bá fẹ́ sọ fún màálù wípé Ànábì Muhammad ti kú ẹ lọ bá àwọn Fúlàní ẹ lọ bí àwọn tó ń da màálù léèrè pé èdè olè fi ń bá a sọ̀rọ̀ èdè yẹn láwàá fi sọ so gbogbo àwọn tó ń rí bíi very dark man nínú àwọn tó ń jẹ́ òpè wọn kì í ṣe aláìmọ̀kan o tọ́lá aláìmọ̀kan ni ò mọ̀ nǹkan kan rárá very dark man ó mọ̀ nǹkan ayé mọ̀ kó civilize àmọ́ òpè ni nínú láì yẹn òpè ni nínú láì yẹn ṣó ti yé bẹ́ẹ̀ yẹn èdè màálù ni ó lọ kọ́ ó fi wá bá a sọ̀rọ̀ wò. ẹ̀gbọ́n tí dídì ni wí ó sì sọ̀rọ̀ tán ẹ̀gbọ́n tó wí ó ní tí èèyàn bá fẹ́ kéde màálù láwọn Fúlàní tó wà láì yẹn lèyàn lọ kéde màálù lọ́wọ́ wọn ó lédè màálù yẹn ló wà lọ kọ́ ló fi wá bá màálù sọ̀rọ̀ ṣé Fúlàní nìkan ló ń sin màálù ni Wasiu Ayinde ń sin màálù Wasiu Ayinde bá fẹ́ communicate pẹ̀lú màálù ẹ̀ Wasiu Ayinde wà lọ pé Fúlàní wá ní India wọ́n nífẹ̀ẹ́ màálù bí kà sí nǹkan wọ́n á fẹ́ sọ fún màálù India pé Muhammad ti kú níwà lọ bá Fúlàní Nàìjíríà tó dáhùn kí ní nǹkan ọkọ yẹn lẹ́rìn kò sí ìlú tí o ti kí ń jẹ màálù réètì tẹ́kẹ̀ fi ń jẹ lójú ra wọn lọ ṣé Fúlàní Nàìjíríà ló bá ń kú màálù kiri àgbáyé ni táyé tó wá fi wá sọ fún màálù tèmi ń sìn tí mo rà lọ́wọ́ Yorùbá ẹgbẹ́ mi tí mò ń sìn níwà lọ́kọ́ bá Fúlàní pé kó kọ́ mi lédè tí màá fi bá màálù sọ̀rọ̀ ó dàbí pé èdè màálù ó dàbí pé Fúlàní fún ìgbà tánà bíi ìgbà tánà fẹ́ kú láyé fún àwọn Fúlàní ló kọ́ kò kẹ́ everybody torí ó dàbí pé Fúlàní ti Nàìjíríà ló ń supply ogun màálù àgbáyé ẹ wo ẹ mọ̀ jẹ́ mọ́pọ̀ lọ́lé olóró bọ́dà mi dáadáa kan táwọn fi US ṣẹlẹ̀ àwọn náà wá wò pé bóyá nígbà tó jẹ́ pé màálù tí màálù yẹn ti cast bó bá yẹn pariwo pé màálù táwọn sọ bàrà sí màálù bí á màálù ti gbàbọ̀dẹ̀ bọ̀dá mi mo báwọn ṣe pé bẹ́ẹ̀ káwọn lọ sọ fún ẹja ń tà wọn nígbà wọn dọ́dọ̀ ẹja báyìí tí wọ́n sọ fún ẹja pé màálù ti pé mọ ànábì ti kú bẹ́ẹ̀ ti gbé wọn jẹnu bọ̀dá mi wà ní ẹja dìrísìn ẹja kò máa bá mi mo fẹ́ràn yìí ojú òní tiwa. ànábì ta lọ́lọ́run kọ́lọ̀ ń jẹ́ ká rí àwọn àáfàá wa pẹ́ àwọn àáfàá tó sọ fún wa wípé tí èèyàn bá lọ sọ fún màálù pé ànábì ti kú pé màálù yẹn ọlọ́run ló máa yọ olú rẹ̀ délé ọ̀la ìtàlá àáfàá yẹn ò parọ́ ta lọ́lọ́run jẹ́ gbé yín débẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí máa sọ bí tí mo wà fún yín ẹ̀ níbi ìlú ìbẹ̀rẹ̀ wọ́n máa ti sọ fún yín ṣe rí n tó ṣẹlẹ̀ lánàá doubting Thomas lèmi níjẹ̀ tí mo tẹ́lẹ̀ kí n mọ̀ kí n má dẹ́jà so mo bá ní ṣe mọ̀ pé màálù ti gbàbọ̀dé ń tiẹ̀ pé wọ́n ṣe lọ sọ níwájú màálù pé ànábì ti kú tí ò ṣe nǹkan yẹn torí pé màálù kò ní tara ẹ̀sìn ní màálù gbàbọ̀dé wọn ní tara ẹ̀sìn mo wá ní mo kẹ̀dẹ̀ máa wo mo lẹ́ja méjì ńlẹ́ o Rashidi àti Múlíká Rashidi lé nírẹ̀dì yẹn Múlíká lè lé lẹ́gbẹ̀ẹ́ ọkọ àti ìyàwó ni wọ́n mo ti ń sìn wọ́n bá àti tójọ́ mẹ́ta mo bá ní ẹwà náà àwọn ẹja òye káwọn gbàbọ̀dé tí màálù bá tiẹ̀ gbàbọ̀dé bí mo ṣe wá bíbà ìlànà ni kí n mọ̀ kí n jókòó mi jẹ́jẹ́ o bá ní Rashidi ẹ̀mẹ́ ló bókun yẹn ó lẹ́ẹ̀mẹ́ta mọ́nítọ̀ ànábì mọ́mọ́ ti ṣe kí ni o ó ti pa yín o mo sọ lẹ́ẹ̀kíní ó ṣe pípọ̀ mọ̀ bọ́ ẹni bó ṣe jẹ mọ́ mo sọ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tí mo ní kí n sọ mi ò tiẹ̀ tí ì sọ tán bó ṣe fò sókè ní ẹyin hàn ló bá gbé mi hàn ló bá gbé mi ni ànábì ta lọ lọ́hùn mo yẹn ń ṣe fídíò yìí inú ẹja ni mo wà o
mo wá dífá fún ànábì kan tó ń pè ní ànábì Jónà nínú báìbù àṣọ náà lọ sọ fẹ́ jà pé ànábì Mọ́mọ́ ti kú ni ọjọ́ mẹ́ta ló fi gbé òun hánu ní òmòye ọjọ́ tí mo fẹ́ lò báyìí ẹ bá ń bẹ Rashidi kó ṣàánú mi o múlíkà ọ̀dẹ̀ ń wò mí bá ń bọ́ ọkọ ẹ̀ náà bá ń bẹ ọkọ ẹ̀ ẹ ṣàánú mi ẹ tú mi ilẹ̀ ẹ̀jẹ̀ máa lọ ẹ pọ̀ mímì ní sọ bẹ́ẹ̀ mọ́ láyé mi wàláhì mi ní sọ bẹ́ẹ̀ mọ́ ọmọ tó ṣẹlẹ̀ Rashidi ó ti ànábì òkú ànábì ti jí ó ti jíǹde jọ pọ̀ mi ṣe múlíkà ṣe tí bá mi ń sọ fún pọ̀ mi torí Ọlọ́run orin ni mo kọ́ mọ́jú o dálọ́ Ọlọ́run ẹ̀ bí mi pẹ́pẹ́ mo ṣe kọ́ mo ní Àyìndé adé inú ẹja ni mo wáyé Àyìndé wá sí omi ọmọ anífowó ṣe orí ẹ bá mi bẹ́ẹ̀ ra Rashidi kó pọ̀ mi ní kíákíá Rashidi jọ o pọ̀ mi o ànábì òkú o èmi ń ṣeré ní April Fool ni o ó ti ẹ̀jẹ̀ November láwà ẹ ṣàánú mi torí Ọlọ́run kí ni lọ bí iṣẹ́ kí ni wá fún yín lóúnjẹ ẹ tú mi lẹ̀ o ẹ ṣe torí Ọlọ́run o a máa retí ìgbà tẹ́ bá pọ̀ wá o.